Uwe ìyìn rere ti Jòhánù orí ogún bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kọkàndínlógún títí fún ìkọkànlélọ́gbọ̀n. Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà. Nujọ́ náà rèmṣí ọjọ́ kìíní ọ̀sẹ̀ náà dẹ́rì alẹ́ dẹ́lẹ̀ káàdẹ́ títẹ́ kú bí ran ọmọ ẹ̀yìn ni Júdà ó bẹ̀rù ọ̀wọ́n jù àfúyáwú náà dẹ́rì Jésù èròdò náà rìn wọn ó ewé wọn ọ̀fọ àlàáfíà àrùn ẹ̀hún náà dẹ́rì Jésù dẹ́gbì bàtàn ó ifú ọwọ́ rẹ̀ àti ọ̀gá rẹ̀ ràn wọ́n inú àwọn ọmọ ẹ̀yìn ó máa yún nítorí ọ̀fọ wọn ti rí Olódùmarè Júdà náà kí Jésù ìtúwí wọn ọ̀fọ àlàáfíà àrùn ẹ̀hún gẹ́gẹ́ bí bàmí ti rán mi bá gẹ̀lẹ́rè mi rán mẹ́ náà dẹ́ ti wí ọ̀rọ̀ ìtàn ó imi sun wọn nara ó ewé wọn ọ̀fọ ẹgbà ẹ̀mí mímọ́ ọ̀nìkọ́nírẹ̀ bá fún ẹ̀ṣẹ̀ rẹ̀ àti fújì wọn ẹ̀ṣẹ̀ ọ̀nìkọ́nírẹ̀ bá kẹ̀dẹ̀ tó dáródo àdámọ́ródo ran ṣùgbọ́n tọ́másì ọkànnì náà méjìlá à ń kórìkọ́ rẹ̀ ní dídímù ìyẹn sì náàrin wọn náà dé Jésù ń gbé dédé ọ̀rọ̀ yìí náà ń dẹ́ bọ̀ sáàrin wọn ọmọ ẹ̀yìn lè fojú gan ní òfarahàn Jésù yìí wọ́n ìwé wọn ọ̀fọ̀ àwa ti rí Ọlọ́run Olódùmarè ìtọ́mọsí ìfèsì rún ọ̀fọ̀ yéè bá sí ọ̀fọ̀ òfojú gan ní apàwùsò nọwọ́ Jésù kí n dẹ́ tẹ̀ ká ọwọ́ rẹ̀ mi di apàwùsò náà kí n tún fi ọwọ́ rẹ̀ mi sí ibi òwà rẹ̀ èmi nígbàgbọ́ náà dẹ́kunjọ́ mẹ́jọ náà dẹ́ran ọmọ ẹ̀yìn wà nulẹ̀ tó ń titọ́ ọmọ sí pẹ̀lú wọn náà dẹ́ran gbẹlẹ́kùtì kí Jésù ìtúfara hàn wọn òye rodo náà rìn wọn òye ti wí wọn ọ̀fọ̀ àlàáfíà rẹ̀ hàn náà dẹ́nẹ̀rùn dẹ́gbìrì tọmọ sí ọ̀fọ̀ ìsúnmọ́ mi túwọ́ tó ń tuka rẹ̀ kó wá kó ọwọ́ rẹ̀ mi ìmú ọwọ́ rẹ̀ súnmọ́ bẹ́ẹ̀ kó dẹ́fù sí ìhà rẹ̀ mi kú ọ má ṣe aláìgbàgbọ́ mọ́ ṣùgbọ́n kú wọlé dòlú gbàgbọ́ kí tọmọ sí ìfèsì Jésù ọ̀fọ̀ Olódùmarè àtọlọ́run mi kí Jésù ìwírí tọmọ sí ọ̀fọ̀ túdà ọ̀fọ̀ wúwọ̀ rí mi rí wọ́ ṣe gbàgbọ́ alábùkù fún rí ọ̀wọ́n réèrì mi àmọ̀ṣá ṣùgbọ́n àwọn gbà mí gbọ́ àkàìmọye iṣẹ́ àmì àtúnṣe yanu mùrẹ̀ bí Jésù ṣe níwájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rà á ṣàkọsílẹ̀ rẹ̀ nínú ìwé àmọ̀ṣá àwọn rà kọ́ yìí rà kọ́ mẹ́mẹ́lẹ́ gbàgbọ́ ọ̀fọ̀ Jésù rí ọ ní rèmṣẹ́ Kristi náà ọmọ Ọlọ́run àti ní gbígbàgbọ́ tẹ́mẹ̀kẹ́ lè nẹ oyè ní orúkọ rẹ̀ Ọlọ́run Olódùmarè ó bùsì gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà.